pass by sọ pé ẹ lè mú nǹkan báyìí lè mú nǹkan báyìí o. You understand? Gbàgbé kí ni we are talking about faith iman Ọlọ́run pé tí dára bá ṣẹlẹ̀ sí ẹ kó gbà pé òun Ọlọ́run ni tábùrú bá ṣẹlẹ̀ kó gbà pé òun Ọlọ́run ni. So o ṣe wá nígbà kó sáré Kùránì pé Ọlọ́run ló ní Àkùránì jẹ́ kí n ka wákíà jẹ́ kí n ka kinní kan. Ó wá lọ mú nǹkan ìbílẹ̀ òun papọ̀ kí ló ń tẹ́ àti sọ yìí ṣé ìwọ́n sọ ẹlòmíràn sọ fún ẹ pé Ọlọ́run ló fàṣẹ sí gbogbo ẹ̀ bá bá ńlá irọ́ ni Ọlọ́run fàṣẹ sí gidi Ọlọ́run kò kí n ṣe onídọ̀tí lọ gbogbo láì nǹkan Ọlọ́run wá rí pé mímọ́ mímọ́ ni nígbà tí wọ́n ti rí pé ojú orí ẹlẹ́dẹ̀ orí ajá orí ọ̀sìn orí igbá gbàdúrà gbogbo ẹ̀pọ̀ tán àti ewé àti gbogbo ẹ̀ ó bọ́ọ̀nẹ̀ ó wá lọ ẹ̀wọ̀n nípa afẹ́fẹ́ kọ Ọlọ́run náà ló ń ṣe gbogbo process yẹn kò ní time ó dẹ̀ ti mọ̀ àwọn ó dẹ̀ ti rí bí ta ti ń gbé ìtàn yìí bọ̀ tí sùn ti ń bọ̀ àlìjọ́nú ló máa mí sí àwọn nǹkan kan wà tó pé kò gbọdọ̀ papọ̀ tó bá ti papọ̀ wọn máa ṣiṣẹ́ mí ni bẹ́ẹ̀ ni mo ń sọ fẹ́ nìkan mo ní tó bá yẹ ṣiṣẹ́ bí fáwọn èèyàn wọ́n ní ẹmúgbẹ́ ajá ẹmúgbẹ́ ẹlẹ́dẹ̀ ẹmúgbẹ́ ológbò àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà sílẹ̀ yìí kò gbọdọ̀ papọ̀ ibi tó bá ti papọ̀ ibi tó bá láǹdì sí wàhálà ni ìyẹn fẹ́ ní tí ò lọ́lọ́run ni o lè wá dá sílẹ̀ tèmi o ọ̀rọ̀ ẹ̀ o yes ibi tó bá ti papọ̀ wàhálà ni tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta bá ti papọ̀ tí wọ́n lọ even àwọn tó máa ń lọ wọ́n á lọ ìgbẹ́ ajá lọ́tọ̀ ìgbẹ́ ológbò lọ́tọ̀ torí kò gbọdọ̀ fẹ́ sẹ́ni tó ń lọ lára wo ìdààmú so wọ́n ṣe wá ọgbọ́n tí wọ́n ṣe míìsì ẹ̀ papọ̀ kí wọ́n tó lọ míìsì ẹ̀ mọ́ nǹkan náà fi ṣe tó bá míìsì ẹ̀ mọ́ kí ní tá ń sọ ìtàn tó bá yan sí ṣọ́ọ̀bù èèyàn kí ṣọ́ọ̀bù yẹn kí mílíọ̀nù èèyàn kọ́ máa tò ní ṣọ́ọ̀bù wọn máa ra nǹkan kò ní rí ẹyẹ mọ́ tó bá yan sóbìnrin lára ó wẹ̀ jù bẹ́ẹ̀ lọ kì í ṣe òun lọ àárín ẹsẹ̀ afẹ́ ẹ̀kọ́ kó tó rọ́pọ̀ kí ní ẹ̀ṣọ́kọ́ nìkan ni kò ní rí kò tún ní láàánú wàláì ó tọ́ lè ní sọ o tẹ́ẹ̀dẹ̀ mọ̀ so Ọlọ́run ló ń ṣe gbogbo òṣì yẹn no kì í ṣe Ọlọ́run so bẹ́ẹ̀ náà làwọn nǹkan wọ̀nyí pé ẹ̀fín wá sí kí ẹ̀fín wá nǹkan wá rí pé kì í ṣiṣẹ́ ìbọn náà sọ yẹn aréyàn tó ti lé orí òkú ó ti fẹ́ lò tó 30 kò rí nǹkan aréyàn tó ti forí òkú sàṣẹ jẹ kò rí nǹkan àṣẹrẹ àwọn tó rí náà ó padà tán ni ó tán ó máa ṣe kí ni ẹ máa ṣe bí magic ni ó máa tán ni ó máa tán mo lè sọ fún ẹ pé àṣetọ́ni sọ fún ẹ nínú àlèkùnrin hánì àṣetọ́ni ó ní àṣẹ ìtọ́nù yẹ ìdùnkún mo lè fákírọ̀ wọ̀yá mòrókùn bí lè fà ṣáì àṣetọ́ni ní pé ní òun àṣetọ́ni lánàtúlá àlẹ́ òun máa dẹ́rù òṣì bá ẹ kí ló sọ àwọn àfáàdèyàn yẹpẹrẹ lórílẹ̀-èdè ayé lónìí wọ ìṣe bí wọ́n ṣe ń yẹpẹrẹ àwọn àfáà lónìí ni wọ́n ṣe yẹpẹrẹ àwọn bàbá tó ti lọ yẹn wọ́n bí ẹrẹ confam ni èmi sọ o confam má máa sọ pé ó ń fi bàbá ẹ̀ṣẹ̀ sample èyí tèmi rí nìyẹn táwọn èèyàn bá sábà pé wọ́n lé àwọn kúrò níbi iṣẹ́ àwọn tó dẹ̀ mọ̀ àwọn èèyàn wá wà lórí mídíà dáadáa fún wọn bàbá mi mo ti sọ pé yìí máa ń jíyàn téèyàn bá dákú kò ní sí yìí ní kò ní sí gbẹ́rẹ́ kò ní ṣe ọ̀kan tó bá ní wọ́n lé àwọn ibi iṣẹ́ àbí wàhálà kan ṣẹlẹ̀ tó wá sáwá bá dádì wa wàláhì Al-Kùránì Ọlọ́run ni dádì wa rẹ̀ tó máa sọ pé kó máa padà lọ síbẹ̀ ibi tó ti lé ẹ ibi iṣẹ́ yẹn dádì wa ní máa lọ síbẹ̀ kò sí wàhálà wàláhì tí ẹni ẹgbẹ́ máa débẹ̀ tí máa dìrọ̀ lẹ́yìn máa dé pé bí mo ṣe padà síbẹ̀ gbogbo ẹ̀rẹ́ ti yanjú kì í ṣe ẹ̀kọ́ kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin o wọ́n ti ṣẹrú sí àwọn orúkọ Ọlọ́run wọ́n ti ṣẹrú sí àwọn ayé àwọn súrà nínú Al-Kùránì ó ti wá di àṣẹ tó bá wí nǹkan ò gbọ́ Ọlọ́run ló sọ Ọlọ́run ni ẹni tó bá jẹ́ ti tèmi tó bá di nǹkan mú èmi Ọlọ́run mo dì mú tó bá wo nǹkan èmi Ọlọ́run ni mo wò kò níbi bí wọ́n ṣe ń lọ nǹkan pọ̀ gbogbo àwọn bàbá wọn yẹn kí ni wọ́n lọ́pọ̀ tí wọ́n bá ní pé òun ò tà wọ́n dòkùtà sọ́jà wọn ṣe gbẹ́ wọ́n ṣàwòkò sí kọ́là Musa ni mọ́jí túbì yìí òun náà bàbá yẹn máa ṣe tí wọ́n bá ní wọn ò nífẹ̀ẹ́ wọn kódà kórìíra sí òun lára irú kí ni mo sọ lẹ́ẹ̀kan yẹn kí ni wọ́n yan sí òun lára kíníkan kíníkan yáwà dúdú àbí wà lè kọ́ ètò àlékà mọ́ yí bátùmù yìí àwọn tó jọ máa àfà láwọn àfà àgbà wọ́n máa testify sí nǹkan tí mo ń sọ yìí then alhamdulillah fún bàbá ti tèmi àfáà ní bet Ọlọ́run kó fi sí bí nǹkan òwòsàn púpọ̀ jù tèmi ò dẹ̀ mọ̀ afọ́ máa ṣe wá sí fún mi pé àwọn sàyíjì Ọlọ́run sí ọlọ́fà ibi nǹkan òwòsàn ló wà ibi nǹkan òwòsàn ló dájú àṣẹ wọn tẹ́ àti sọ fún mi pé nǹkan òwòsàn wà á tún máa gba ládá kò dẹ̀ fara mù kí ló fẹ́ òun wòyàn sọ kí ló fẹ́ ṣe wàláhì ibi tí láti wá fi sí jù ní àwọn tó bá mọ́ dáàdì wa
gbogbo ìsẹ̀mí tó lò ní Ìkàrẹ́ l'Ondo state ń bẹ̀ ìsẹ̀mí pé ó ń hìlẹ̀ àwọn èèyàn ni àwọn pé ọṣẹ àwúre ọṣẹ kìnnìkan ọṣẹ ìgbà ọṣẹ àwo wọ́n lè kà á ikọ́ ìwòsàn ogun efu kí ni àwọn dúdú yẹn ó máa ń pa àwọn èèyàn dáadọ́ máa ń lágbo ẹ̀ ńlé bẹ̀tẹ̀ wá gbé kíníkan páyàpáyà wá pé kíníkan ń jà yín pé kíníkan ó máa ní ká padà máa lọ bẹ̀ ni wàláì kò ní ṣe nǹkan lójú yín kò ní wí nǹkan kan láti máa wò pé kì í gbowó torí pé kò kì í sọ fáwọn èèyàn kò fẹ́ ra nǹkan kan kì í rówó gbà ó tọ̀ kó sọ bàbá tó bí mi ni bisimilayi kulọ́lá bisimilayi rahman kulọ́lá àdọ́lá sọ́mọ̀ lámìyẹ ní kí wọ́n lámìyẹ lẹ́dọ̀ lámìyẹ kú lọ́wọ́ kú fún àníyàn bẹ́ẹ̀ náà ni tí yàn bá dákú tó wá ti mú bléèdì tẹ́lẹ̀ náà ti kọlà sójú ẹ tó wá ti mú ṣíbí tìbọ̀ ẹ lọ́nà fún tó wá ti ṣe oríṣiríṣi ó máa gbà á ní ó lè máa ka akéwù sí ẹ̀dẹ̀ dárúkọ ènìyàn gbé fún bí bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ jí lójú oorun ìwọ́n ṣe nìyẹn bẹ́ẹ̀ pàdé ẹ̀ anywhere ni anywhere kì í ṣe pé ó ń kó nǹkan sápò kiri confam most of our àgbàlagbà lórí àtúntò training ni náà bẹ́ẹ̀ kan náà ni ọ̀gá mi kọ́wọ́ tó ń tẹ̀ tún máa ní òun dá sọ̀rọ̀ kádà wá ń tiẹ̀ Al-Qur'ani la máa ń kọ tó bá lóun ó ní ìgbọ́n tó bá ní ká kọ fún èèyàn nínú Al-Qur'ani bẹ́ẹ̀ ni tí ó dẹ̀ lórúkọ àlejànú òun tọwọ́ bọ life táwọn èèyàn bá lọ bá ó ń tọwọ́ bọ life but Al-Qur'ani la máa kọ la máa ṣe oríṣiríṣi bá yẹ kíní so ẹ̀dá ọ̀pọ̀ ìtọ́rọ lọ́wọ́ ẹ̀ka pa ẹbọ pọ̀ mọ́ lọ́hùn ẹ jẹ́ ká dúró tọ́ lọ́hùn kí ló dé ní ẹ̀dùn tó ti stop ni wọ́n kílìkì nǹkan ni.